a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv fún mi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ́ tó ṣọmọ fógún ọdún ìyà tó jọmọ fọ́gbọ̀n oṣù bí ò bá pa ọmọ yóò sì lẹ́yìn ọmọ nì. Wàyí o ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ààrẹ Bọ́lá Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ ìkíni kú oríire fún ìsàmì ayẹyẹ ọdún márùnléní-ọgọ́ta èyí tó orílẹ̀-èdè wa Nàìjíríà gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ní ọdún 1960. Nínú ọ̀rọ̀ ìkíni ọ̀hún èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ló ti sọ wípé ìgbà ìpọ́njú ó ti di ohun àfìsẹ́yìn tí ègún aláré ń fi ṣọ ó ti di ìgbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ìrètí ọ̀tun èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń retí ó ti bẹ̀rẹ̀ sí ní farahàn báyìí ní orílẹ̀-èdè yìí láti òní tí ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2025. Nínú ọ̀rọ̀ náà èyí tí ààrẹ Tinubu tó bá gbogbo mùtúmùwà àwọn ọmọ ilẹ̀ yìí sọ níbẹ̀ ló ti kí wọn tó lù wọ́n ní ọ̀gọ́ ẹnu àti ọ̀pọ̀lọpọ̀ gbòsà èyí tó ń lọ bí 100 èyí tí ààrẹ Tinubu tó gbé fún gbogbo àwọn lẹ́ka òṣìṣẹ́ ọba gbogbo fún àtìlẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ wọn láti lè jẹ́ kí ètò ìṣèjọba rẹ̀ kó mọ ohun tó dá jáde níbi tí wọ́n ti rò wípé ohun rere kan ò lè ti Násárẹ́tì ààrẹ Tinubu jáde ó nínú òun dùn fún akitiyan àtìlẹ́yìn bákan náà ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olórí ẹlẹ́sìn gbogbo tó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní etí ọba nílé etí ọba lóko ènìyàn ló ń jẹ́bẹ̀. Ó ní gbogbo bí nǹkan ti ń lọ nílẹ̀ yìí àti ní gbogbo àyíká orílẹ̀-èdè Nàìjíríà ìlò ń gbọ́ ò lójoojúmọ́ lóòrèkóòrè tó sì jẹ́ pé púpọ̀ nínú rẹ̀ ìlò ń wá ọ̀nà àbáyọ sí ó ní bí wọ́n bá wò ó dáadáa ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé ètò ìṣèjọba Tinubu yìí yóò ṣe dáadáa ò látàrí àwọn afẹ́fẹ́ èyí tó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ tútù láwọn apá àbìkan. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu olóhùn gbọ́dọ̀ fárí apá kan dákan sí bí orílẹ̀-èdè Nàìjíríà ti tóbi tó yìí gbogbo wọn pátá ni wọ́n ó jẹ mùdùmúdùn èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa. Ó wá béèrè fún àtìlẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí bákan náà ló béèrè fún àdúrà látọ̀dọ̀ àwọn olórí ẹlẹ́sìn gbogbo nítorí ohun tó ń da ó ń fi àdúrà èyí tó kù díẹ̀ káàtó náà àdúrà náà láfi tì lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Tinubu tó bá àwọn ọmọ Nàìjíríà sọ lówùúrọ̀ òní tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ bẹ́ẹ̀ náà ní tàgbà ọwọ́ kèrègbè. Ààrẹ Bọ́lá Tinubu òun mà ló ti sọ̀rọ̀ wípé òun ṣetán báyìí láti ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn ọ̀dọ́ langba tí wọ́n ní ọgbọ́n ìmọ̀ tó ń ti òye kan èyí tó tún yàtọ̀ sí ti àwọn akẹgbẹ́ wọn ó ní nípa ìdí èyí òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀dọ́ ọlẹ̀ yìí òun fi dá wọn lójú nínú ètò ìṣèjọba òun gbogbo wọn pátá ni wọ́n ní àyè tó dáa tóun yóò sì rí dájú wípé ẹ̀bùn pàtàkì èyí tó ń bẹ lára wọn yìí ó dohun àmúyangàn ohun àmúlò láwùjọ. Lára àwọn ọ̀rọ̀ tó tẹnu ààrẹ Bọ́lá Tinubu jáde rèé lónìí nínú ọ̀rọ̀ ìkíni fún ti ọdún òmìnira márùnléní-ọgọ́ta èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ń sàmì rẹ̀. Bẹ́ẹ̀ náà ní Tinubu ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò òun ló ti tẹ́ pẹpẹ rẹ̀ sílẹ̀ tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnà àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ àǹfààní ètò ọ̀hún èyí tí ó túbọ̀ jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó túrú gọ́gọ́ sí nítorí wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n ńlá fi dálẹ̀ ẹ̀fẹ̀ ó ní bá a bá fi ọ̀tún wẹ òsì tá a fòsì wẹ ọ̀tún ó ní gbogbo rẹ̀ ní ó jọra wọn
nítorí bí ọmọdé ṣe wúlò bẹ́ẹ̀ náà ni làgbà wúlò. Nípa ìdí èyí Tinubu ní òòṣà tá a bá ṣe lódò tá a fi ìdí rẹ̀ wọn ọmọdé ó ní kì í pẹ́ parun. Nípa ìdí kí orílẹ̀-èdè Nàìjíríà má bàa kú àkúparun ó ní wọ́n nílò láti mú àwọn ọ̀dọ́ tira kí wọ́n sì ró wọn lágbára kí wọ́n lè máa rí nǹkan ṣe léyìí tí ó jẹ́ káwọn náà kí wọ́n padà lẹ́nu ọpẹ́ kí ọ̀rọ̀ wọn má di pé ọwọ́ tó dilẹ̀ ń lè ṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. Tinubu ní òun fi dá gbogbo ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lójú láìpẹ́ yìí láì jìnnà àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní máa kó ipa tó dáa ó sì ti ṣetán láti ṣùgbà àtìlẹ́yìn tó lọ́rìn dáadáa fún gbogbo ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu bó ti sọ̀rọ̀ náà lónìí. Ṣé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ohun tí àgbà bá rí lórí ìjókòó bọ́mọdé bá gorí àjà bó gorí orí ilé tó sì gorí ìrókò ó ṣeé ṣe kó má lè rí. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun mà ló ti pariwo síta pẹ̀lú ohun tó rí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí látara àwọn ọmọdé léńjeléńje èyí tí wọ́n ní àǹfààní láti lọ sílé ẹ̀kọ́ látàrí ohun tí ò rọgbọ fún àwọn òbí wọn tó sì ṣe àpèjúwe àwọn ọmọ òun gẹ́gẹ́ bí irinṣẹ́ èṣù fún àwọn Boko Haram láti máa lò wọ́n kí wọ́n máa gbà wọ́n síṣẹ́ kí wọ́n sì máa ró wọn ní agbára iṣẹ́ ibi láti máa ṣe ìkọlù sí orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Sokoto lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ń ló kànmínú bí àwọn ọ̀dọ́ àti àwọn ọmọdé bí wọ́n ṣe ń fi ẹsẹ̀ gbá ilẹ̀ káàkiri tí wọ́n ríṣẹ́ ṣe tí wọ́n sì lọ iléèwé. Ó ní gbogbo àwọn ọmọ òun ni àwọn Boko Haram yóò máa gbà síṣẹ́ tí wọ́n yóò sì máa lò wọ́n láti máa fi dá omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ọbásanjọ́ ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti ẹ̀ka iléeṣẹ́ ọba tó rí sí ètò ẹ̀kọ́ láti tètè jí gìrì kí wọ́n sì wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí ọ̀rọ̀ náà. Gbogbo ọ̀nà tí wọn yóò bá gbà láti rí pé gbogbo àwọn ọmọ yìí pátá ni wọ́n wà ní ilé ìwé ó ní kí wọ́n gbà bí bẹ́ẹ̀ kọ́ ó ní ìṣòro àti ewu ńlá ló jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Ọbásanjọ́ tí ṣe ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Ọbásanjọ́ ní pàápàá jù lápá òkè ọya bí àwọn ìpínlẹ̀ Kano, Sokoto, ìpínlẹ̀ Kaduna, ìpínlẹ̀ Jigawa, ìpínlẹ̀ Benue àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń lọ bí 19. Ó ní àwọn ọmọ tí wọ́n lọ léèwé wọ́n pọ̀ jáǹtì rẹ̀ tó sì jẹ́ wípé àlìméjèrí tún bẹ nínú wọn ó ní àwọn tí ò wárí kan fi ṣe kan ńlá àwọn ṣe òkọ́kù Boko Haram ni wọ́n tàn pẹ̀lú owó tí wọ́n sì ń gbà wọ́n tí wọ́n ń ró wọn lágbára èyí tí wọ́n há àwọn ìbọn èyí tó léwu lé àwọn ọmọ òun lọ́wọ́ láti máa fi ṣe ìkọlù sí àwọn ààyè tó jẹ́ ààyè àlàáfíà. Gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ti sọ ó ní kí ìjọba kí wọ́n tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọ̀hún kí àwọn ọmọ náà kí wọ́n lè padà sílé ẹ̀kọ́ láti ní ìmọ̀ ẹ̀kọ́ tó yè koro fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ ọ̀la. Ilé ẹjọ́ gíga májísírèètì tó kalẹ̀ sí Èbúté Mẹ́ta lánàá ìmà ni wọ́n tuntun gbé ìdájọ́ wọn sókè lórí ọ̀gbẹ́ni Shamsideen Adio Ọládìtì tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́kọ̀ ojú pópó NURTW. Àwọn wọ̀nyí èyí tí wọ́n ní Shamsideen Ọládìtì tí gbogbo èèyàn mọ̀ sí Sàmẹ́lọ̀ èyí tó na ọlọ́kadà tí máa ń jẹ́ṣẹ́ kan èyí tó ń pè ní dispatch rider tó nà án lánà bàbí títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ọlọ́kadà náà ní ìpínlẹ̀ Èkó. Wàyí lánà òde yìí tí wọ́n tún ẹjọ́ rẹ̀ gbé sókè ni wọ́n ti ní kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àtúnidá èyí tó ń bẹ nílùú Ìkòyí títí di ìgbà tí wọ́n tún rí àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àti àwọn ẹ̀rí tó fi hàn tí wọ́n tún rí gbà èyí tí wọ́n sì ti sún ẹjọ́ rẹ̀ sí iwájú èyí tí wọ́n ní kí Sàmẹ́lọ̀ kó sì máa wà nínú ọgbà àtúnidá ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin fújì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Adéwálé Àjúbà Mr Johnson Bubble Master ohunma ló ti sọ̀rọ̀ báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ìròyìn kan tó ń lọ lórí ayélujára wípé Adéwálé Àjúbà àti ìyàwó rẹ̀ Azuka Ego ni wọ́n ti pínyà tí wọ́n ti pín gàrí
pẹ̀lú wàhálà kan èyí tí wọ́n ló súyọ látara ìṣedédé ìyàwó ọ̀hún àti ọ̀kan nínú àwọn ọmọ Adéwálé Àyùbá èyí tí wọ́n ní àyẹ̀wò DNA ó fi hàn wípé kì í ṣe òun ló ní o. wọ́n ní àwọn ìròyìn tó ń lọ lórí ayélujára ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹnu onípọ̀n láti gbọ́n pọ̀n mú ẹnu ọlọ́fà báyìí náà ńlá sí ti gbọ́ mu tá o. Adéwálé Àyùbá ti sọ̀rọ̀ tó sì sọ ọ̀rọ̀ bí èpè jáde sí ẹnikẹ́ni tó ń ro ibú burú rò ó. Adéwálé Àyùbá ní kò sí wàhálà bẹ́ẹ̀ sì ni kò sáwọ̀ kankan láàrin òun àti ìyàwó òun èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Azuka Ego. ó ní gbogbo àwọn ọmọ tó sì bí fóun pátá ló dá lójú wípé òun lòun ni àwọn ọmọ náà. bẹ́ẹ̀ ni ìyàwó òun ó ní kì í ṣe onírìnkùnrin tàbí oníṣekúṣe o. ó ní ó jẹ́ nǹkan tó bà òun lọ́kàn jẹ́ láti máa gbọ́ àti láti rí kà lórí ayélujára wípé òun tóun tìyàwó wọn ti túká o. Adéwálé Àyùbá ní kí lohun tó fà á tó jẹ́ wípé àwọn ọmọ Nàìjíríà pàápàá jù àwa Yorùbá a kì í fi bẹ́ẹ̀ rore kóra wa bí kò ṣe búburú àti wàhálà lohun tá a máa ń rò kóra wa o. ó wá gbé wọn ré tó sì ní gbogbo ẹni tó bá robi sí òun ó ní ibi ni ó máa jẹ́ tonítọ̀hún. ẹni tó bá ń gbà lérò wípé kílé òun túká ó ní ilé àtọ̀nà onítọ̀hún kò ní rójú bẹ́ẹ̀ sì ni kò ní ráyè. gẹ́gẹ́ bí Adéwálé Àyùbá ti sọ ó ní òun ti ń ṣiṣẹ́ lọ́wọ́ o lórí àwọn blọ́gà èyàn àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n gbé ìròyìn ọ̀hún jáde. ó ní gẹ́rẹ́ tóun bá ti rí wọn mú báyìí gbogbo wọn pátá ni wọ́n san owó ìtanràn owó ìbanilórúkọ jẹ́ àti dídá àlàáfíà máa tójú tótó sínú agboolé ẹni tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀. ó ní gbogbo wọn pátá ni ìdà òfin yóò gé lọ́wọ́ láìpẹ́ yìí. gẹ́gẹ́ bí Adéwálé Àyùbá ti sọ lórí ètò kan láìpẹ́ yìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì fi sórí ìkànnì YouTube rẹ̀ níbi tó ti ní ìgbé ayé àlàáfíà èrò ọ̀run ìdùnnú tó ti ayọ̀ ń lòun wà pẹ̀lú ìyàwó òun àti àwọn ọmọ tọlọ́hun tó jogún fún òun. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí nígbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ní ìlú iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú wòran yín. a kó oṣù tuntun o yóò sàn wá sí rere. ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.